yé mi pé mọ́tò kan ti tẹ̀lé wa láti ọ́fíìsì wa níbẹ̀rẹ̀ títí ń sọ fún mi pé alájà mọ́tò yìí máa ń tẹ̀lé wa mọ́tò yìí máa ń tẹ̀lé wa la bá bẹ̀rẹ̀ sí ní ṣe dùá nínú ẹ̀yìn mọ́tò tá a wà gbogbo bá wa ti ń ṣe kí wọ́n ṣe ń sọ fún yín pé ó wá dúró náà jẹ́ ká wò bóyá yóò lọ tiẹ̀ a rí pé bá a ṣe dúró bá wa dúró mo ní kó tọ̀nù lọ́nà bòmíì a rí pé bá a ṣe tọ̀nù tó bá wa tọ̀nù mo ní pé kó ra manova díẹ̀ pé gbogbo style téyàn ó ṣàṣeté ọkọ̀ ó fi lọ lẹ́gbẹ̀ẹ́ yàn a rí pé mọ́tò yẹn ò lọ títí ó ṣàlè wa bọ̀ ó súnmọ́ wa gbágbágbágbá mọ́tò tá à ń sọ yìí green ní kọ́lọ̀ ẹ̀ but kò sí nọ́mbà kankan lára ẹ̀ Toyota ni Venza ni mọ́tò yẹn tẹ̀lé wa títí tá a fi wá dé ọ́fíìsì kan náà àwọn Muslim brother ibẹ̀ ni mo wá sáré yà sí tí mò ń pariwo dákun pé ẹ dákun ẹ gbà wá o àtẹ̀mí àti gbogbo àwọn tá a jọ wà ní ọkọ̀ bọ́n ṣe rescue wa wọlé òun làwọn tí wọ́n ń bẹ́ńtà sọ wípé mọ́tò yẹn dúró sójú títì ìgbà tó ń fẹ́ rush lọ bá onímọ́tò yẹn mú ló sá lọ eléyìí ni mo ní pé kí n sọ fún gbogbo ẹ̀yin èèyàn kí Ọlọ́run bá kó jọ kó gbé wa lékè o àmọ́ bí tí nǹkan yìí ti wá o ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má dákẹ́ àdúrà o gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin ẹni àlùbáríkà kò sí kí n tà ń fà o mùsùlùmí ni wá o Ọlọ́run kó jọ kó gbé wa lékè àwọn olórí ibú o Ọlọ́run kó gbé wa lékè ọ̀tá o kò sígbà tí mi ilé rin o máa máa rìn láago 2 òru o tí mo bá ní program tí mo bá lọ bí program máa máa kúrò láago 2 òru tí màá sì wọlé successful irú tó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sí mi rí láyé ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ ayé mi kò ṣẹlẹ̀ sí mi rí o driver mi wà ń bì gbé kámẹ́rà lọ́dọ̀ driver kí driver ní òṣèlè bó ṣe rí. ṣe bá a ṣe ń bọ̀ wá mo ṣe mú fún bẹ̀rẹ̀ mo ti rí pé mọ́tò yẹn tẹ̀lé wa díẹ̀díẹ̀ tí n bá ìṣe ìtẹ̀sọ́ fàlájà tí n bá mú mọ́tò yẹn mú tí mo bá tẹ slow mọ́tò yóò tọ slow díẹ̀ tí mo ṣe wá kọjá challenge tán díẹ̀ mo sọ fàlájà fàlájà náà pé àwọn mọ́tò yìí ń tẹ̀lé wọ́n bá ní kí n ṣe pàpẹ kí n park mo sì fẹ́ park wọn pé mọ́tò yẹn fẹ́ park pẹ̀lú wa bọ̀dà alájà mọ́tò yẹn náà fẹ́ park wọ́n ní kí n move a kọjá police station yẹn díẹ̀ mo kọ́kọ́ fẹ́ yà sí police station yẹn mo pé bóyá àwọn akọ́lọ́ ń tẹ̀lé so pàtí mo wá dé bí roundabout new garage yẹn mo tọ́ọ̀nù mo yí roundabout yẹn pàtí mo yí roundabout yẹn mo pé mọ́tò yẹn yí roundabout yẹn tẹ̀lé mi alájà sọ pé kí n mọ́ kọmíṣọ́nà ní òní mo fi yà wá sí ṣé ọ̀nà orí tàbí ọ̀nà gbogbo pé bíbí ọ̀nà àìpé wọn ní kí n sáré yà sínú ilé epo kan ilé epo yẹn làwọn bá ṣe wọ́ọ́dún ilé epo yẹn gbàrà báyìí mọ́tò yẹn náà park sí títì báwo máa lọ pé mọ́tò tó lé wa bọ̀ ní làwọn báwọn ní ṣe fẹ́ wọ́ṣẹ̀ ló kàn tẹ̀lé lọ sí ọ̀nà odò ọ̀nà tó máa ṣe rí lọ bọ́lá kọ́mọ ìṣọ́ rẹ̀ sọ́wọ́ o. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.